Lagos racecourse is the scene, and it's the afternoon of Nigeria's great day, with thousands awaiting the climax and resolved to relish every minute leading up to it. Princess Alexandra, with Sir James Robertson, the retiring Governor-General, must have enjoyed the whole jubilant atmosphere of the occasion. A first-class show was put on for the benefit of spectators. Entertainers fairly let themselves go, tumbling head over heels with delight. Celebrating, however, as we all know, can be a bit exhausting. The princess was received with yells from the kids. Her friendly charm had quickly made her very popular. It was as the representative of Her Majesty the Queen that Princess Alexandra of Kent returned in the evening. She was about to hand over Nigeria's constitution. And presently, quoting the Queen's own words, she was to wish Nigeria a great and noble future. This was the moment for which the country's leaders, in partnership with British authority, had patiently worked. The Nigerians themselves emphasized that all has been done in friendship, and that friendship will continue. It's a privilege to be a Nigerian. Guinness celebrates as at 1985. 65 kobo to $1. Kò sí ẹni tó dùn mọ́ nínú rárá. Kò dàbí pa gba òmìnira tán. Kò sí ìwúrí fún Nàìjíríà láti ṣe ayé òmìnira. Kẹ́nìbọ̀dì jókòó lé kó jẹun. Díẹ̀kudíẹ̀ wa ó pọ̀ ju ibi tí a ṣe dáadáa sí jùlọ. Gbogbo wa náà ni a ní ipa kan àbí kejì láti kó láti lè jẹ́ kí orílẹ̀-èdè yìí kó lọ sókè sí. Ọdún mọ́kànléláàádọ́ta rèé tí orílẹ̀-èdè Nàìjíríà ti ń ta tí ó sì mú. Púpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló kàn tiẹ̀ ti ń fi ọ̀rọ̀ Nàìjíríà wé gúgúrú. Ṣé bí àwọn àgbà bọ̀ wọ́n ní kàkà kó sàn lára ìyá àjẹ́ ni. Ṣé ló ń fi ojoojúmọ́ ṣe kinní kan ni. Láti ọdún 1960 tí Nàìjíríà ti gba òmìnira ni àwọn olùgbé ibẹ̀ ti ń kọrin áda áda sétí ọmọ aráyé. Kódà orin áda yìí òun náà ló ti tàn dé ọ̀dọ̀ àwọn ọmọ débi wípé ó ti wá di bárakú. Nàìjíríà at 61. Ìjọ wo lọmọ alápatà wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹran yàtọ̀ sí eégún? Ìjọ wo gan làgùntàn wá fẹ́ paṣọ ìṣídà? Ìgbà wo gan ni nǹkan tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹnure fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà? Ṣé na like this ìgòdèdè? ṣóun náà láàmà bíra wa títí tí nǹkan ò fi polúkúmuṣu àbí báwo? Nàìjíríà at 61. Ìjọ wo gan ló fẹ́ dà? Ẹ gbọ́ ọ̀rọ̀ eléyìí táwọn èèyàn dá lẹ̀ bíi fà ọ̀rọ̀ tó ń lọ ẹ̀jẹ̀ àjọ gbẹ́nu sí i lórí Kílárígbọ́ Live TV. Orúkọ mi Ògúnnáwọ̀ Mojísọ́lá. Israeli rò pé àwọn oúnjẹ adùn ní Íjíbítì, ṣùgbọ́n nígbà tí àsìkò tó Ọlọ́run gbé Mósè dìde, mo rò pé àwa náà fẹ́ kúrò lóko ẹrú sí i. Kò rọrùn, ṣùgbọ́n a máa jáde bí ògo bá ti ń jẹ́ ti Ọlọ́run. Enough is enough. Àṣẹrú mọ́, ọmọ ọba ni wá. Àṣẹrú mọ́. Haúsá wá sí Fúlàní wá sí ṣọ́ọ̀bù mi. Ó ń sọ fún mi pé àwọn máa gba ilẹ̀ Nàìjíríà nínú ṣọ́ọ̀bù mi. Ó ní call immigration. This man was from Chad. Call immigration. We are going to take this place. Nílùú mi, ní ilẹ̀ bàbá mi. Àjogún kò ṣeé ṣe à ń lọ. Nothing can stop us. The God of Israel is still alive. Òun ni Ọlọ́run tiwa. Ìgbàgbọ́ lèmi o. Kí náà celebrate as at 1985. 65 kobo to $1. 65 kobo to $1. When Babangida came, he brought second-tier market. Second-tier market tó bring ngbà yẹn ló fa gbogbo mess up yìí. Torí gbogbo àwọn tó ti kówó jẹ, wọ́n bid fún ní Central Bank every Thursday ni each bank máa ń lọ bid fún Central Bank, because I work in UBA computer division, and we have representatives that used to go to CBN on every Thursday. This problem started from 2 naira to $1. Ìgbà yẹn iṣẹ́ là ń pariwo ti pọ̀ ju 65 kobo to become to now we are in a big mess. Big mess. Many people lè jẹun. 20 naira ó kéré, but àwọn kan ní 20 naira yẹn because kò lè fi ra nǹkan kan, but kò sí
fún ẹlòmíì pàápàá 20 naira cannot buy anything, but some people cannot, they don't even have it. So why òmìnira yẹn di dandan bí wọ́n kọ̀ àwa ò ní gbébọn, but we are going. Yorùbá people are living. Kí àti ẹ̀ ń ṣara wọn ayàtọ̀ à ń ṣara wọn mo gbin nǹkan màálù débẹ̀ ó jẹ́ tàbá dé police station nílé sọ I'm from Ṣàgámù, mo ní oko mo gbin nǹkan wọ́n mọ̀ọ́mọ̀ kó màálù wọn jẹ nǹkan yẹn lọ. Condition náà ló mú mi lọ ṣe farming. Mo relocate ni from Europe kí n tún dé ìlú mi kí n máa jìyà. Mo jìyà ní Europe, mo tún padà sí Nàìjíríà, Haúsá tún máa fìyà jẹ mí. Tí kìí ṣe pé mo lọ sí north lọ béèrè nǹkan kan lọ́wọ́ wọn ní ilẹ̀ wa ń bí báyìí kí Haúsá sọ pé mi ò lọ sóko mọ́. Tá a bá lọ sóko kí la fẹ́ jẹ? So Nigeria àwọn tó ń celebrate October 1st is a big shame to Buhari. I do love him before, but the Buhari I'm seeing now is not the Buhari I know. So mess ni kò wọ́ tiẹ̀ torí it's like ẹni tẹ́bi ń pa tó kólì síta tó lóun fẹ́ jó ńbọ̀ ló ti fẹ́ rí stamina tó ti fẹ́ jó kí ló ń dùnnú ẹlẹ́wọ̀n tó ní èní máa ro gbogbo wa àwa in a prison káwọn kan máa kówó kan máa ṣe owó bó ṣe wù wọ́n. Mo meet ọmọ Haúsá ní kinní náà tó ní káàdì lọ́wọ́ ṣọ́mọ yẹn ló ṣiṣẹ́ ni just a student wọ́n máa kó credit card dání a máa ṣe bó ṣe wù wọ́n ṣówó bàbá wọn ni. Ẹ wò ó inú ń bí mi ní tí ẹ mọ̀ pé máa pàdé yín bó wà agitator ni mi kàn ní weapon mi ní nǹkan kan ó pọ̀ jù kò wọ́ tiẹ̀ ẹlẹ́wọ̀n tó ní èní máa ro tótó kí ló ń dùnnú ẹlẹ́wọ̀n Nàìjíríà tó ń sọ pé àwọn ń celebrate kí là ń celebrate ṣáwọn tó ń pa ní north ni kí ní ìlú èèyàn kéèyàn má lè lọ sí school mọ́ kí ni Nigeria ń celebrate? What are they celebrating? Ṣé owó wa tó di paper owó yìí ti ń lọ ó ti fẹ́ become Zimbabwean kìíní mi ìrántí orúkọ Zimbabwean currency yẹn dollar náà ń pè yes. There was a time tó match lórí owó yẹn kí owó tiwa náà kó má di bẹ́ẹ̀ pàápàá. Orúkọ mi ni Lánrè Táíwò. Ní àkọ́kọ́ náà a ní láti dúpẹ́ fọlọ́run gbogbo ipò tí ẹ̀dá bá wà ó yẹ kó máa ṣọpẹ́, that is number one. Ní ẹlẹ́ẹ̀kejì a ní láti máa fi àdúrà ran àwọn olórí wa lọ́wọ́ láti lè ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ lásìkò ìgbà tó yẹ kán ṣe. Gbogbo wa náà ni a ní ipa kan àbí kejì láti kó láti lè jẹ́ kí orílẹ̀-èdè yìí kó lọ sókè sí. So àdúrà la need, Ọlọ́run á dìgbẹ́ wa débi tá à ń lọ. Èmi ni Alhaji Ismail Dúrósinmi gẹ́gẹ́ bí ìbéèrè yín lórí pé ayẹyẹ òmìnira kò sí ìwúrí fún Nàìjíríà láti ṣe ayẹyẹ òmìnira. Àwọn ìjọba tí wọ́n ń ṣèjọba lé lórí àwọn tí wọ́n dìbò fún wọn tí wọ́n yàn sípò wọ́n ignore wa ebi kò síṣẹ́ kò sóúnjẹ kò sí nǹkan kan kí wàá ní ayẹyẹ tá a fẹ́ ṣe ayẹyẹ oríire kí la fẹ́ kíra wa tó ti yẹn sì kò síṣẹ́ gbogbo nǹkan wà jobless tó ti yẹn sì ọmọ tí alápàtà wà ń jẹ egun ẹran ẹ wá ní kí ni ìdùnnú orílẹ̀-èdè Nàìjíríà tá a fẹ́ ṣayẹyẹ fún kò ayẹyẹ ò tiẹ̀ yẹ wá lásìkò rárá bí ti wuli ọmọ kò yẹyẹ wá o àfi tí wọn àjọba àwọn ọba ní tìjú ló kù náà lè alè pé ká máa ṣe ayẹyẹ tó ti ń sìn ìmọ̀tara ẹnìkan tí dẹ̀ ń bẹ fún wọn Ọlọ́run yọba ní kókó lójú wọn yọba ní kókó nú ẹ̀jẹ̀ wọn tó máa ń tara ẹnìkan bá moyó àmọ́ pé bí pẹ̀lú ẹlòmíì ní í ṣe wọ́n. Kò sí nǹkan kan tó ń wú mi lórí nípa ayẹyẹ independence because kò sí nǹkan tó ń ṣe fún wa because àwọn adarí wa ọ̀n ṣe anything and wọn jẹ́ kí inú àwa ọmọ ìlú gan dùn torí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ kárí Nàìjíríà
àwọn Boko Haram àwọn ọmọ tó pa ní Lekki toll gate yẹn náà àwọn SARS gbogbo ẹ̀ tó máa mọ́ ọmọ ọlọ́mọ máa wá àwọn yahoo káàkiri yahoo lọ́mọ máa wá ṣẹ̀ kan wá nǹkan gidi tó máa ṣe àwọn ọmọ yahoo yẹn lọ́ máa ń wá kiri àwọn lọ́ máa ń wá so kò sí ìwúrí kankan fún independence anybody jókòó lé kó jẹun ká wà okay lọ́dọ̀ tèmi o torí kò sí free anything kò sí free education kò sí free independence ọ̀hún nìkan tó máa gbé bọ́ọ̀sì sílẹ̀ gan wọ́n máa gbé owó náà ni so nothing we are not benefiting àjàǹfààní látọ̀dọ̀ wọn so kò sí ìwúrí kankan ju pé à ń wúrí ara wa akọ̀múnú ara wa dùn àwọn ìjọba wa ọ̀múnú wa dùn akọ̀múnú inú ara wa dùn ni so no education náà àárín kankan tó bá ṣe tán ní school ò ní ríṣẹ́ tó bá àfi tó business ti ṣe ẹnìkan náà ni tó bá ojoojúmọ́ dọ́là ń lọ sókè so àjàǹfààní lọ́rọ̀ ara wa náà là ń help ara wa benefit láti ọ̀dọ̀ àwọn adarí wa. Orúkọ mi ni Prophet Taiwo Babalọlá. Ìwúrí wà fún wa lọ́nà wo ni pé kò sí nǹkan tó lágbára tí agbára Ọlọ́run ò lè ká before kí Nàìjíríà kó tó rí báyìí Ọlọ́run náà là ń bẹ̀ ó dẹ̀ ń dá wa lóhùn tó bá tún wá rí báyìí náà a tún máa continue láti máa bẹ̀ lọ́hùn náà ni ó sì máa jẹ́ kó yí padà láti jẹ́ kí òmìnira yẹn kó continue because ìlú tí ò bá ti sí liberty kò sí tura níbẹ̀ wàá gbàgbọ́ pé nínú àdúrà tá a sì ń gbà àti nípa pé a tún wojú Ọlọ́run máa jẹ́ kí Nàìjíríà kó tún dáa jù báyìí lọ it's our country and it's going to be our country forever and ever Ọlọ́run dẹ̀ máa rán àwọn tó máa tún ṣe àtàwọn olórí wa náà Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ that is only thing I can say for Nigerian way. Orúkọ mi Olúwadámilọ́lá lọ́dọ̀ mi ò rò pé bóyá a gba òmìnira kò dàbí pa gba òmìnira tọ́ we are not our independent now in the sense that things are not like kò dàbí pé our independent because most of the things because púpọ̀ náà àwọn kan a lè Nigeria kò wà capable láti ṣe àmì Yorùbá but Nigeria kò wà capable fáwọn kankan in the sense that àwọn kankan wà tó yẹ kí a ní as an independent bí gẹ́gẹ́ bó jẹ́ independent country ó yẹ káwọn kankan wà tó máa jẹ́ kó máa wà easier for us fún wa láti mọ̀ kókè lóòótọ́ la wà independence you understand àwọn country kan wà gan tí wọ́n ti gba òmìnira dé level tiwa but they are doing better off than us but our leaders mo rí pọ́wọ́ at fault or we ourselves sometimes ó dàbí pé àwa pẹ̀lú ara wa à ń ṣera wa in most cases so for me tí bá fẹ́ sọ real reality àwa independent. Orúkọ mi ni Mrs. Ọláyínká Junaid. Wọ́n tó ṣẹlẹ̀ ni pé lásìkò yìí ó yẹ kò tún yẹ because a gbọ́dọ̀ celebrate pé a pé iye ọdún báyìí ṣùgbọ́n bí nǹkan ṣe ń lọ kò sí ẹni tó dùn mọ́ nínú rárá bí nǹkan ṣe ń lọ so orílẹ̀-èdè yìí ti dorí kodò pátápátá àfi kọ́lọ́run bá wa tó wọ́n a kàn máa mọ̀ pé a ṣáà ń ṣe ṣá bọ̀ kò kì í ṣe nǹkan tó wúyàn lórí tó dùn mọ́yàn nínú rárá láti ṣe because bí nǹkan tẹ̀lé ní ti gbẹ̀ ti dàrú pátápátá àfi kọ́lọ́run bá wa tó nǹkan ìṣòlókun báyìí. It's a privilege to be a Nigerian first of all. Mo ní láti bọ̀wọ̀ fún I don't know how to say it but I need to acknowledge the fact that it's a privilege to be a Nigerian first of all. Nípa October 1st tó ń bọ̀ yìí and the celebration ayẹyẹ well I would say that ó tó torí to be a Nigerian it's worth it because it's a honor as well. I think Nigeria is still in its ó ṣì ń dàgbà Nigeria ṣì ń dàgbà kò tí ì dé ibi tó yẹ kó dé well due to some circumstances tó dẹ̀ surround our political environment and all economical and the likes but yet a ní sọ pé kò ń ṣe ìlú wa ṣì ní Nigeria so a ní láti ṣayẹyẹ a ní láti celebrate a ní láti enlighten àwọn èèyàn with this opportunity tani yìí ká fi jẹ́ kí àwọn èèyàn home and abroad kọ́ mọ̀ pé yes Nigeria yìí ó ṣì mọ nǹkan tí ó ṣì mọ how do I put it ó ṣì mọ iṣẹ́ tó yẹ kó ṣe ó ṣì mọ ibi tó yẹ kó lọ ibi tó yẹ kó ti dé but it's just some setbacks àwọn ẹmọ that is just taking it back. Thank you. Orúkọ tèmi ni Olúwaṣeyì Bítóyè lórí ìbéèrè tí ẹ béèrè ní ọwọ́ mi nípa ti ayẹyẹ òmìnira mi ò rò pé ìwúrí kan wà ń bẹ̀ mọ́
nígbà tí a wà ní kékeré a máa ń wà highly excited láti wo lukọ̀ báyẹn but ibi tí Nàìjíríà dé ní òní sáà kò in fact kò sí ìwúrí kan bẹ́ẹ̀ mọ́ mi ò mọ ibi tí máa ní kí n sọ nǹkan tó wà lọ́kàn mi fún aráyé lórí ọ̀rọ̀ ibi tí Nàìjíríà ń lọ because ebi ń pa ará ìlú tí ẹ bá jáde ẹ lọ wo àwọn kọ́líìgì wa káyọ̀ parí ẹ máa rí mi iṣẹ́ tó ń ṣe àláìkẹ́ ẹ̀ so kò sí ìwúrí kankan the only thing tán lè jẹ́ ká ṣe ni pé let's just break ẹ jẹ́ kí àwa Yorùbá ká dá dúró that would be the best thing restructuring or no restructuring cannot solve the problem of this nation sorry for changing my language ìṣòro kò lè change náà kò lè change look at the dollar now look at the rate of dollar now 600 someone told me my office pé ó ti ẹ̀ ń lọ 700 where are we going to so there is no rejoicement there is no any pé a lọ kò sí burúkú kan mọ́ Nàìjíríà mi ò lè sọ is my ìlú mi ni country mi ni so nígbà máa ń ṣe fún mi pé tabari country ó lè ra Nàìjíríà kó máa buy it for all kó máa tutù ó máa da right for my childhood till now àrí nǹkan so there is no point of rejoicement there is no point orí ẹ lọ sára ìlú ẹ lọ sí àwọn villages ní ẹ máa pé ebi ń pààyàn ọmọ tó ti jẹun ni kò yẹ ọmọ tó ti yó mọ́ ọmọ tó ti jẹun ló kù so ebi ń para àlù kò sí ìwúrúkọ ẹbẹ mọ́. orúkọ mi ni Tóbilọ́ba nípa ìbéèrè tí ẹ bi mí pé ṣé ó wù wá ní orí láti ṣe ayẹyẹ òmìnira bíbélì wípé ó ní pé kọ́ wa ní láti kọ ọjọ́ orí wa láti lè tọ́ wa sí ipasẹ̀ ọgbọ́n náà ìdí tá a fi ń ṣe ayẹyẹ pé òkè òmìnira ni wípé láti fún wa ní àǹfààní láti ṣe kíni láti lè wo ẹ̀yìn pé ibo la ti ń bọ̀ ibo la ti dé láti lè ṣe kíni láti ṣe múra sílẹ̀ fún àwọn iye ọdún tó ń bọ̀ tá bá sì ní ká wo àwọn orílẹ̀-èdè àgbáyé mìíràn tẹ́ pé ètò ọrọ̀ ajé wọn oru gọ́gọ́ ó ṣẹ̀dá a rí pé àwọn náà kì í ṣe pé bí a pé ọjọ́ kan yìí náà ni wọ́n ṣe kíni ni wọ́n bẹ̀rẹ̀ irú Amẹ́ríkà tí a fi ń ṣe kíni tí gbogbo wa ń wò sí Amẹ́ríkà ò ń ṣe ọmọdún kékeré ó ti yé so Nàìjíríà àwọn ìgbókè Nàìjíríà náà àwa náà at least àti dàgbà díẹ̀ náà àmọ́ ní àwọn ó ní ibi tá kùdìẹ̀kùdìẹ̀ wa ó pọ̀ ju ibi tí a ṣe dáadáa sí jùlọ àmọ́ àní choice náà ni pé a máa continue láti máa ní optimism like pé a ṣe máa ní hope wípé okay everything máa dáa so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so ní choice as àwọn orílẹ̀-èdè Nàìjíríà a máa fi àdúrà ran ìlú wa lọ́wọ́ because kò sí bí tá a fẹ́ lọ tá a bá lọ Ghana sí yìí wọ́n máa jẹ́ kó yé wa pé òun ṣe ọmọ Ghana ọmọ even kan kó ṣe by citizenship by registration or by naturalization lọ́kàn ara wa mọ̀ pé à ń ṣe ọmọ ìlú wọn so nǹkan tó ṣẹlẹ̀ so nǹkan tá a kàn nílò gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí ni pé láti kíni a ní láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olórí wa náà dẹ̀kẹ̀rẹ̀ a ní láti àwọn náà lọ́dọ̀ tiwọn náà wọ́n ní láti ní ìfẹ́ orílẹ̀-èdè tó bá ti lè ní ìfẹ́ orílẹ̀-èdè láti ṣe so àwọn náà máa lè á lè jẹ́ nǹkan tẹ́pọ̀ àwọn náà máa fẹ́ ṣe nǹkan tó a dá sílùú láti fi túlù ṣe at least àwọn náà ṣáà máa ń lọ sí àwọn ìlú ńláńlá yẹn àwọn ìlú bíi Amẹ́ríkà gbogbo ẹ̀bẹ̀ yẹn wọ́n rí bí nǹkan ṣe ń lọ lọ́dọ̀ wọn so tó bá lè ní ìfẹ́ tí àwọn olórí tí wọ́n ní níbẹ̀ yẹn náà tó ń ní fún Nàìjíríà a máa rí pé nǹkan máa yí padà sí rere.